lóòótọ́ lè máa wò mí pé obìnrin ni mí obìnrin dẹ̀ ni mí but obìnrin ni mí obìnrin tún kọ́ ni mí. mo ní ọmọ fẹsẹ̀ lẹ́sẹ̀ mi lórí ọ̀rọ̀ obìnrin. mo gbà wípé ẹ̀yin ọkùnrin ọlọ́run ìyàwó tó mọ ọkùnrin tẹ̀tíyàn rẹ̀ tún lẹ̀ mọ́ nítorí ọkọ. àìsàn tí mo máa ń ṣe àdùkẹ́ níjọ́sìn àìsàn lásán kọ́ wàràpá ni. wàràkiri wàràpá. nítorí ọkọ. nítorí ọkọ obìnrin yìí gbìyànjú ó sàkà nítorí ọkọ àwọn àníbọ́lá ìyàwó ẹ̀ ló ń lò ó dẹni tó ń bá nítorí ọkọ káàsà sinimá tuntun nítorí ọkọ ẹ̀yin obìnrin kẹ́ẹ̀gò ẹ̀yà àwọ̀ ni ó ọ̀gá Bello bàbá jìnàdù bàbá sùwé adéwálé ẹlẹ́ṣọ̀ ọlọ́fààná olúbísí awópégbà abdulmalik ọlọ́runfẹ́mi madam sajẹ àjọkẹ́ aṣẹ́wótòrè London ìyábọ̀ ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun nítorí ọkọ Jimad film production ló gbé jáde tó ń ta 2628 Ereko street Dùmọ̀tà 135/137 Nnamdi Azikiwe street Dùmọ̀tà telephone 080-366-91788 nítorí ọkọ sinimá ilé ìka màmá ẹ gbà bẹ́ẹ̀. àṣírí o ọlọ́kadà rẹ o àṣírí ọlọ́kadà àṣírí o ọlọ́kadà rẹ o àṣírí ọlọ́kadà mo sọ pé òun kò lè ní láárí àṣírí ọlọ́kadà ó gbàgbé pọ́lárùn bẹ́ẹ̀ èèyàn sì tún wà o àṣírí ọlọ́kadà ó ti ra ẹ̀pà títí tó fi wọ̀nà lọ àṣírí ọlọ́kadà iwájú ó máa ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí àṣírí ọlọ́kadà adìyẹ tí ó èkú ó sì lè jàgbàdo àṣírí ọlọ́kadà. Akànní o o ti mọ̀ mí ti pẹ́ kí tó délé o ṣùgbọ́n ọláàtẹ límísí Tabayọ̀ yìí máa jẹun ṣùgbọ́n mi ò lè béèrè pípọ̀ béèrè lọ́wọ́ tẹ Mr. Tabayọ̀ look my faces ojú mi ká dá sọ́ngbọ́n ṣé wọlé gọ̀kadà kó ṣe jẹ́ǹtù yìí. wọlé gọ̀kadà wọlé gọ̀kadà kò sí wàhálà. ẹ jọ babaláwo rí ṣe rí máà tó dúró yìí ọ̀rẹ́ mi ní tipẹ́tipẹ́ o tẹ́tí ọba yẹn pé mi náà bá ń ro àtijẹ àti mu mi pé o máa fẹ́ ṣòro níbi tí mo mọ̀ kó ní ìṣòro dé mo bá gbé ọ̀kadà tèmi fún kíní kó máa lò eyín kò yíyan ní ipò ní ipò sí wàhálà kankan sá. mo ti ṣẹ́kìn gbogbo òwe pápátá ṣùgbọ́n mo dẹ̀ ti rí pé kò sí kọ́lọ́fíà kankan níbẹ̀ ṣùgbọ́n èmi ní information ni mi fún ẹ o Mr. Akànní ìjọ ti explanation owó ẹ̀dá tí mo jẹ́ fún Mr. Tabayọ̀. excuse ṣe rí ẹ jẹ́ ká gbà pé èmi lè gbé ọ̀kadà fún bó tiẹ̀ jẹ́ pé òun ló tọwọ́ bọ̀wé tó sign paper ẹ jẹ́ ká gbà pé èmi Àkànní lè gbé ọ̀kadà fún àti dá owó padà ipasẹ̀ mi náà ló máa fi dá padà whatever tó bá wù bó ti lè kó tó bá ṣẹlẹ̀ lórí ọ̀kadà yìí ọwọ́ mi nìkan ti béèrè àyà mi gbé orí mi dẹ́ gbà. ṣé o rí ọ̀rọ̀ tẹ́mi tẹ̀ máa sọ ó kéré pípọ̀ ògbólé wojú mi dáadáa ṣọ́mọ́ mi ṣe ènìyàn tó dáa I am a bastard mi ò ń ṣe èèyàn tó dáa rárá sọ́rí ó tẹ́ mi lọ́rùn ìtorí pé bí yàrá irú àwọn tó ń wò yìí máa ń wá nǹkan
wọ́n bá ń wá kíní ọ̀kan wọ́n á jẹ́ ń tù ẹ́ ká torí kodò bí kíní yẹn bá tẹ̀ wọ́n lọ́wọ́ tán wọ́n á kàn máa lébùrú kọ́kọ́ kẹ́mi lébùrú kọ́kọ́ ni ṣọwọ́ ti ṣe ẹ̀kẹ́ dáadáa ó ti mọ̀ pé ònìyàn ni. fọkànbalẹ̀ sáré fọkànbalẹ̀ kò sí wàhálà lágbára Ọlọ́run ní jẹ́ kí rí wẹ́ o ìtorí pé mi ń ṣèyàn tó dáa o sọ́rí ó tẹ́ mi lọ́rùn kó nìyẹn lè bá gbọ̀kadà lọ́wọ́ tèmi kí èkó kàn rè tán ọ̀kadà tèmi fún mi. máa ṣe á Mr. Bayo máa ṣe á ìwọ ní fi ń jẹ́ òun nìyẹn ṣọ́gbọ́ gbogbo ènìyàn ló mọ̀ mí police station mọ̀ mí káàkiri pé mò ń fa trọ́ọ̀bù lórí business mi bó o bá lóò mọ̀ nìyẹn káfẹ́ mọ́ Ọlọ́run ṣọ́gbọ́ ìyá kan òwúwa o àkànní wo gẹ́ àtàwọn tí mọ̀ mí tẹ́lẹ̀ kó tó dọ̀ ọ́ dèlí ọ́. kábíyèsí bàbá ikú ti powó gbogbo àdàbò ẹ̀. èmi ò èmi á ṣe ohun tó fẹ́ o ṣùgbọ́n màá fa kọ́kọ́ rẹ̀ sọ́wọ́ ẹ̀ ńgbà o ògúnláka yọ̀ sí mọ́lẹ̀ rí wí ìwọ ni màá mú sọ́wọ́ fún torí pé olúwa dúró pé o máa ṣe olè dúró ẹ̀ oore lòdì máa ṣe lè máa kó bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kó ṣe. àmín àmín sà. ṣọ́ngbọ́ ṣé o mọ̀ pé wọ́n sọ pé don't commit murder àbí kọ́ọ̀ṣẹ́ ń gbórúkọ pé máa take law into hand. à ń sọ bó o bá ṣe mí ká sọ̀kadà tèmi ni èmi á take hand into the law ṣọ́gbọ́ máa dájọ́ làtọ́wọ́ àmì fàmì ní gbogbo tí n bá ṣe àṣegbé ni ọ̀rọ̀ mi dàṣegbé. pa o ti sọ o ṣé o ti sọ o oore ló máa ṣe lè máa débi mọ́ ẹ lọ́wọ́ náà jẹ́ kó ṣe o kò sí wàhálà kọ̀ọ̀kan Ọlọ́run ló ṣe ẹ má dọ̀bálẹ̀ fún mi kò sí wàhálà kò sí wàhálà. ṣé tábà ti mú kọ́kọ́rọ́ dé ọ̀dọ̀ sílé ṣọ́ọ̀bù náà máa gbé machine fún wa. kò sí wàhálà kẹ́mi lọ ìmú tẹ̀lé yìí la gbé machine fún yìí ni torí màá bá dé gate bí màá dé gate ọ̀lẹ́ gbé machine fún yìí. ẹyẹ máa kí mi bẹ yẹn mọ́. mo lẹ́nu dá Amẹ́ríkà o. délùú London kọ́ńténà special òun lọ́mọ tún jẹ́ wẹ́sẹ̀ kọ́ńténà bàdàn mẹ́ka lásán alájí ọ̀gá o àforí èkó. ṣé olùgbé máa ṣe bọ̀ ni. jí alájí o alájí golden sliver. mo ní ṣé ò rí ọ̀kadà àbí tí ẹ di àbórí ẹ yí. àbá ẹ wá mọ ọkọ tó ṣẹlẹ̀. mo bá yẹ ká tó yẹ kẹ dàgbà tí kò mí kẹ nǹkan tó yẹ kẹ ṣe nìyẹn. ẹ wá ẹ fẹ́ máa nà ní. ẹ méje fẹ́ máa dájọ́ ọjọ́ lu àbí. ẹ kí ló rọ́ọ̀lù ẹ̀ ń sìn. lórí ìwé ní gbogbo eléyìí èèyàn dúró sọ́nà àgùn machine bọ̀ alẹ́ ní kó kọ́ lọ́lọ́ ká kọjá ìwọ ọ̀dẹ̀ tó yẹ kó débi kó sọ pé di ọ̀tí lélẹ̀. wàhálà ẹ bàbá wákàtà. máa gbé pa inú machine yẹn. o tí ì lo àfọ̀ṣẹ tó bá lo àfọ̀ṣẹ màá mọ̀ kó sọ̀rọ̀. dodo báwo ni tiẹ̀ ṣe bẹ̀rẹ̀. very good mi máa ń láì kíyàn láyà bíi tiẹ̀ báyìí ẹ̀yin lẹ máa ń nu àwọn boys lérí àyè tí wàá tún tẹ̀lé olè náà kọ̀ọ̀kan náà bọ̀ yìí wàá bí èèmọ̀ rẹ̀ ọ́. ìwọ gbé bàbá máa dùn wọ́n. ó yà àbá ẹ má ti jà sí àmàlù ẹ̀yin ò tún wá mọ̀ pé. mo bẹ́ẹ̀ yìí lọ gba ọ̀kadà tẹ́ ẹ gba kọ́kọ́rọ́ tí wọ́n fi ń receipt gbogbo ẹ̀ pátá la mọ́nítọ̀ kò wá dìgbà tí ẹ bá tó wá gbé débi kẹ́ tó máa ṣe kẹ́ tó máa mọ̀ so ẹ bọ́lẹ̀ lórí ọ̀kadà yẹn jẹ́jẹ́ kẹ̀dẹ̀ fún wa kí kẹ́yẹ́ ká máa lọ àwọn ní. òun ló fún yín yẹn o. ọ̀kadà wo. rọra bọ́lẹ̀ ẹ rọra bọ́lẹ̀ yín méjèèjì kẹ́ máa tẹ̀sán ara yín lọ kẹ́ fi ọ̀kadà yìí lẹ̀ àti trace yín bọ̀ ti pọ̀ ti. ó ti pẹ́ o. tó yẹ pé lórí ọ̀kadà yìí ni ẹ̀ ń pààyàn sí. ṣé ọ̀kadà ilé. àlàyé ojú sọ̀rọ̀. ọ̀gbẹ́ni tó bí lẹ́yìn àwọn jáwé lè rí. filẹ̀ man mi láì gbẹ̀gàn mi mọ̀ pé ó lẹ́nu gan ó ládàá ó dẹ̀ níbọn ìwọ ọlọ́pàá wájú station wọ́n tún fi yẹ wàá mọ̀ pé bàbá ti so. bọ́sí dẹ̀ ọ́ ní gbọ́ wọlé. àbójá mi lè sọ. bọ́sí dẹ̀ bọ́sí. ìyálà yẹ ìyá ìta gbọ́dọ̀ mi la yẹ ìyálà yẹ. ó ṣe dúró ṣe sílẹ̀ ẹsẹ̀ sílẹ̀ ọ̀ntẹ́ fífẹ́lẹ́ fífẹ́lẹ́. àbá ẹ̀ jẹ́. ẹ lè gbé lọ. wọn ò lè dá. ẹ lè gbé lọ ẹ lè gbé lọ. ẹ lè gbé lọ. ẹ lè gbé lọ. Bá má sọ pé kò lè dá fún ẹ mọ́ ẹ ń gbàbọ̀dé ẹ
ọ̀kánjú.